Yeah, hello, welcome to Digi Niger. Please like, share, and subscribe. Wàhálà ti tún ṣẹlẹ̀ báyìí láàrin àwọn ọmọ NURTW because Mustapha Sego ó ti lọ fa àwọn èèyàn kan sókè pé ó máa gbàjọba lọ́wọ́ Hakeem No Case which is dem tó máa ń tẹ̀lé MC Olúọmọ. Àwọn tí Hakeem No Case ẹ̀ ti ń bínú lọ́wọ́lọ́wọ́ ẹ tiẹ̀ kọ́kọ́ wo fídíò tó kọ́kọ́ lọ fa ọwọ́ ẹ̀ sókè lọ tó ti dá wàhálà pé Babaládò ti sáìn ẹ̀ pé dandan sẹ́ ẹni tó máa rò neighborhood yẹn ní ẹjọ́ ẹjẹ́ àwòrán.